ní gbogbo bí tẹ́tí wò wá káàkiri àgbáńlá ayé òní ní ọdún Ifá bàbá wọn olóyè ọ̀pọ̀ Ifá Toriola ní ìpínlẹ̀ Èkó màláìkà fún àjàlùkò ní bíbá ilé ìgboro. A wà pẹ̀lú ọ̀rẹ́ tí wọ́n ti mọ olóyè ọ̀pọ̀ Ifá wọ́n ní kí láti kékeré lọ sí jọ ń ṣe ọ̀rẹ́ ẹgbẹ́ àfọ̀fà ẹjọ́ ẹ ṣàpèjúwe orúkọ Ifá wọn. Fatayo Abọ̀lá Babayé. Olóyè ọ̀pọ̀ Ifá sọ fọ́ọ̀rẹ́ tí wọ́n ti mọ ní láti ẹjọ́ sọ láti tó tẹ̀lé ìṣe ọ̀rẹ́ ṣé owó omi àbí ọmọ fàjà yá àgbà ṣe má jàmbá rẹ̀ ṣe kárẹ̀. Owó lè fọyọ́ wá sí láti lọ ṣe kó kẹfẹ́ ìdẹ́ ìjọba kékeré máa sọ àdè máa ń jà náà jáwọ́ gbé bàbá mi lọ́ta bá lè jọ kejì ó bá lè jọ kejì báwo ni ọ̀rẹ́ ẹ̀gbọ́n mi lọ́ta máa parí ẹ̀sìn wọn kò sọ pé àjòkò wà níjà wíwèé jẹ́ ìgbà wà àkóso owó náà wà àkóso. Àwọn kan wà tẹ́lẹ̀ wọn ò gbàgbé ní tó ṣe ṣe wọn ò gbàgbé ní Ifá jẹ́ ní ọ̀rọ̀ gbogbo àti àgbàdà fúnfún ó ti ṣe ọ̀rọ̀ tó wọ̀ ní gbàgbọ́ nínú Ifá láìpẹ́ ọba rẹ̀ abárí èdè kan àti èdè méjì nínú ọba sí ìgbàgbọ́ sí àná àti ìjẹta nígbàgbọ́ rẹ̀ ọgbọ́n nígbàgbọ́ ní ṣe ṣe orí ìwé ìwé ṣe láti mọ ìrẹ́yìn fún ìtàgé ẹgbẹ́ ìpè òkú àti ìpè lọ sókè díẹ̀ díẹ̀ tó bá tó látara ọpẹ́ Ifá ọkọ̀ rẹ̀ ìgbàgbọ́ ẹni ìgbéra ní ṣe ọmọ òkú wọn lọ́wọ́ ẹ̀kọ́ òkú ìbàjẹ́ ẹ̀kọ́ ẹ̀dọ́ òkú wà láà ó ṣe é ìdílé tó àti ẹ̀kọ́ dàrú àwọn akẹ́kọ̀ọ́ ìlú àwọn ọlọ́pàá ìjọba náà àṣẹ ìlọ́tún àṣẹ ìjọba súnmọ́ ṣẹ̀ṣẹ̀ nígbà tí ọba súnmọ́ olùdókòwò